aba Hasan al-Misri tallahi. ó ní inna fasada al-qulub an sittatin ashiya. Ayyakumullah. inna fasada al-qulub an sittatin ashiya. baba Seriki Malami ẹ dákun ẹkọ́nọ́mì tẹ̀lé àwa sọ kí wọ́n ń pè bẹ́ẹ̀ dákun farabalẹ̀ wọ́n ọmọ kéwù gidi. èé ṣe tẹkọ́nọ́mì ìbá owó jẹ́ mọ́ wa lọ́wọ́ èé ṣe tá à ń kó owó lọ́wọ́ tí ò láǹfààní ma. La ilaha illallah. èé ṣe tọkọ ń jáde ńlé tí ò lè wọlé bọ̀rọ̀. Allah. èé ṣe tá à ń dakọ̀ ànábì létí èèyàn láti yòǹbó ànábì nílá. tallahi ma tubiya nabiyyu Muhammadin. tallahi ma tubiya nabiyyu Muhammadin. ìjòkó tá a jòkó yìí jòkó ànábì ni. tallahi ma tubiya nabiyyu Muhammadin. ẹ̀rí mẹ́fẹ̀ẹ̀fà baba Seriki Malami mẹ́kìlá kọ́kọ́ yẹ́zinibúna. yadnibuna yẹ́zinibúna biraja ìtawba. ya ìtawba. kálukú ń ṣe ọlọ́run pẹ̀lú pé ń fọkàn sí pé yóò kú fèrè yìn wá. yadnibuna biwajahi ìtawba. àkọ́kọ́ nù tó o bá ti mú yín kó ìṣòro ara rẹ̀ ó kú o. tallahi. wáyé ni ń bọ̀. tọ. nǹkan mẹ́fà tí ń jẹ́ problem wa solution rẹ̀ wá wà. gbogbo wa tá à ń bẹ láyé lónìí solution là ń wá. tó o bá sì rí kíní kọ́ọ̀sì ìṣòro fún ọ ò lè ní solution. La ilaha illallah. wọ́n lò ní diabetes ọ̀wá ń wògùn diabetes kí ló ń jẹ tójú òní ọ̀sá fún yóò máa pọ̀ sí ní bọ́ọ̀ bá ń lóògùn. gbogbo wa tá à ń bẹ lù yìí ní sẹ́ alára ni wa sára ni wa là kọ́kọ́ ni àbí kí là ń ṣe. bọ́ọ̀ sì lọ katira sa ó ní ìzá kazura tọ̀gùn arsalallahu tọ̀gùn. bàbá adájú mọ̀ ìzá kazura tọ̀gùn gbogbo yẹn lọ́wọ́ ẹ̀ wọ àwọn ọmọbìnrin yìí ni wọ́n ń jáde hó inú yìí sì ń dùn. gbogbo àwọn olówó yìí hòtẹ́ẹ̀lì ni wọ́n kọ́ nísìn inú yìí sì ń dùn. Allah. gbogbo àwọn bàbá wa ní tá a gbọ́ lẹ́nu wọn àti fẹ́yàwó lànà ọ̀rọ̀rùn. àrùnkùnlá bẹ́ẹ̀ yóò bá fẹ́yàwó kọ̀rọ̀rùn. bọ́bá wa dijọ́ tó ṣèyàwó tán àwọn bàbá ọmọ ẹgbẹ́ ti ṣe é wọ́n bá wa ṣèyàwó tán ìyá àti bàbá tó bí ọkọ wọ́n wá jókòó nítòsí. bọ́ba ti bá ń lé ọjà gbọ́ o bí wọ́n bá jókòó ní bọ́ba bá ń lé nísìn ọ̀pẹ́ lọ́nà. La ilaha illallah. kò sọ́mọ tó wà ń lé mọ́. wọ́n ti jáde síta. wọ́n ti bọ́ ọ̀tà ìta wọn wà dọ́kítọ̀ kan wọ́n ní ìta wọn wà kò sínú ilé mọ́. sínú ilé o. ẹ wá farabalẹ̀. ta ló wà. bàbá wa gbà Seriki Malami ẹ dákun ọ̀rọ̀ àwàdà kọ́ ń jọ bí eré lọ́dọ̀ yín kì í ṣeré. alájì wọn ní kí wàá lọ́fà ìṣòro tó bá àwọn ọmọ yẹn tí ọjà bá wọn lé ẹ̀yìn òbí wọn ni. Allah. hadith kan bẹ mo fẹ́ yanjú ara mi báyìí hadith náà arákùnrin kan lọ́lọ́ bá Sayyidina Umar ọlọ́fẹ́jọ́ Sayyidina Umar ọwọ́ nílẹ̀ Umaru ìnàbù ní yọ̀ọ́kà ní ọmọ òun kò ṣètò òun ọmọ òun. hadith ayé tá a wáyé ti kó láyé rọ ọbẹ̀ táwọn yẹn jẹ́ wàá mọ̀rọ̀ kan lérí ó sì ẹ̀sìn ìnàbù ní ọmọ tòun yọ̀ọ́kà ní ó ti dọ́mọ ẹ̀kọ́ lọ́dọ̀ òun Sayyidina Umar wa ni kèétí kan tó wí òun ó ní tí mo fẹ́ ni pé mo fẹ́ kọ́ ọba ń bá wí Umaru ní kò rí bẹ́ẹ̀ ṣé wọ́n mọ̀ pé ọmọ náà ní ìwọ̀ bí òbí náà ti níwọ̀ lọ́dọ̀ ọmọ arákùnrin wa bí Sayyidina Umar ó ní ya Umar kí ni ìwọ̀ tọ́mọ ní ó ní àkọ́kọ́ wọ̀ ni pé ọ́ sẹ́sàárù ìyàwó ní òní ẹ jẹ́ bí kálukú ìjọ ṣẹ̀ṣà yàtọ̀ màdé òní mọ́ ẹ bọ́ mi tí ọba ti fún yín láti ẹnu jẹlẹ jòkó ti àwọn ọmọ àfa àtàná kún orí nǹkan kan mú wa tẹ́ ẹ̀ máa fi wọ́n ṣèbádà káfẹ́ wọn mọ́ ẹ̀yin àfa náà ẹ ti bàá jẹ́ ọmọ rẹ mọ́kọ wálé oní sọ́ọ̀sì parí PhD sáwọn bàbá àti ẹjọ́ wọn fẹ́ yà rẹ̀ wọ́n parí PhD àwọn bàbá lójoko yìí níjọ́ tó fẹ́ yẹ ẹnìkọ̀ọ̀kan wa ǹjẹ́ àwọn bàbá gan parí PhD tọ́lọ̀ wọn a sọ fún wa lónìí pé innal ladhina qalu wáyà ó dùn. A'udhu billahi minash shaitani rajim. Bismillahir rahmanir rahim. Innal ladhina qalu rabbuna Allah thumma istaqamu tatanazzalu alayhimul malaika alla takhafu wa la tahzanu. promise Ọlọ́run ẹ̀yin náà ṣe tọ́lọ́run Ọlọ́run ayọ̀ tiẹ̀ kú ó rí mú fún tiẹ̀ náà alla takhafu Ọlọ́run ni ẹ máa páyà. wa la tahzanu. wà á ti wú. Ọlọ́run ni ẹ máa páyà kálukú ló kó ọmọ obìnrin lé lónìí njó dunu ma nígbà tẹ̀ ní ìsìnkọ́ mọ̀ Allah kọ́ da lẹ́nu ìyá kọ́ sọ fún ọmọ rẹ̀ pé kíní ìyá kíní jẹun rọrùn fọmọ ẹ bá ti lọ báyìí sòkòtò tí nìkan ní ọwọ́ tí ọba wọlé yóò gbé báàgì dé ṣé wọn náà fẹ́ nẹ́jẹ̀ kún ni
àwọn tí ń jẹun ní tí wọ́n rò pé àwọn ń jẹ rire wọ́n sunkún lọ́la. ilaha illallah. ọlọ́run ti sùn lọ́wọ́ kò sí ìdúró. àdéhùn ọlọ́run ni ó ní Allah takhafu. Allah takhafu wala tahzanu. àkọ́kọ́ ni pé Allah takhafu. wala tahzanu. ẹ̀ẹ́dẹ́gbẹ́ ni pé wala tahzanu. ọwọ́ akujọ́ pàmùlágàjì ó ní wabshiru. wabshiru bil jannati allati. wọ́n á bí ọ́ baba àgbà sẹ́ríkì màlẹ́bí. èyí tá a bá lọ́dọ̀ yín ni pé àwọn àgbàlagbà tàná ẹ̀kọ́ ọ̀jẹ̀ ta wọ́n wà á rú báyìí wọ́n wà á yọ omi eré ẹ̀ wọ́n wà ní wọ́n náà fèrè díẹ̀ yémi náà mú díẹ̀ ẹ dákun ọmọ ọlọ́fẹ́ mú kọ́ àná. Allah takhafu. àti àìmùkọ́ àná mọ̀ yẹn oúnjẹ tí kálukú ọ̀jẹ̀ lọ́la ò ti jẹ́ lẹ́nu wá béèrè lọ́wọ́ ara ẹ pé kí ló kù tọ́mọ ẹ fẹ́ dé bá. Allah takhafu wala tahzanu. Allahumma salli àlè ṣe ní jòkó yìí tí lè ó sì fi mọ́ àmọ́ ẹja fẹ́ẹ́ sí reality sẹ́bù tí ń lò lọ́wọ́ yìí àti bọ̀tán rẹ̀ ọ̀dà wọ́n náà bíra rẹ̀. ọ̀pọ̀lọpọ̀ ọmọ ń lọ léèwé lónìí kò parí alukur'an fáàrí táwọn àná ṣe nílùú tá a wà yìí ni pé ó máa ṣe fáàrí pé ṣó ti parí primary yóò ní bẹ́ẹ̀ ni ó mọ̀ ní wọ secondary school àfi kó ka kur'an yìí kó yanjú kálukó bíra rẹ̀ Yusuf nàbà á ní ìsìtú wálẹ̀ ó ní àyà ummatal islami. àyà ummatal islami. fìdíìnì majidukum. àyà ummatal islami. fìdíìnì majidukum. wàkọ̀dí àdìràkàtì. wàkọ̀dí àdìràkàtì. àdáwùkún zàlíkà sirra. àdáwùkún zàlíkà sirra. ummatal islami. òye kákàkàkà. wayata'allamu ẹlẹ́ẹ̀kejì. wayata'allamuna. alájọ wa Sharafu dín ní alẹ́ àgàn. Allahu ayatahu. olùkọ́ ọ̀gá wa olùkọ́ maali alqadi khalifa Sharafu dín Hanafi abdulqadir. adamallahu ayatahu afisahullahu wa Gere aqam. ẹsẹ̀wọ̀n àmín. Gere bẹ́ẹ̀ yẹn bá pe ẹ̀yin náà tí ọba fi alẹ́ àgàn kò ṣe dáa àmọ́ báwo bá ṣe dáa níta bá ní Gere alẹ́ àgàn ẹni ó lè yọ kó sí. baba bẹ́ẹ̀ ni sà mo kọ́mọ̀ sí pé òun lọ́ọ́ fẹ́nu wí bàbá ẹ̀ńdọ́sì rẹ̀ bàbá ẹ̀ńdọ́sì rẹ̀ torí àná náà lónìí kò yí padà. àná lónìí bí n bá tẹnu bọ̀ àárín púpọ̀ bàbá ojú wọn sì dàrú mẹ́ yá ṣé àwọn tẹ̀mí wọn lọ náà nù. àná náà lónìí wẹ̀yàtà àlẹ̀mú náà lẹ́yìn ẹlẹ́kejì èyí tí máa dùn àwọn bàbá nù àmọ́ o wàlá yà àmàlú nàbí kéwù ti pọ̀ kéwù pọ̀ ara àwọn tó lè ṣe lè rábì omi nísìnyí omi. àbí bẹ́ẹ̀ kọ́ ni dr jalil wọ́n lè ṣe lè rábì òun bẹ́ẹ̀ yẹ bá sáré báyìí yóò sì ṣe lè rábì rẹ̀ bó ti sáré ẹ wá bí pé kí láti bọ̀ tán lè rábì tó ṣe. Allah. àwọn ni wọ́n kéwọn òfin lé àfa àwọn lẹ̀ ẹ bí pé tàlàfà rẹ̀ ṣètánì làfà rẹ̀ ẹni ọ́ lálàá pé òun dé èèyàn ni ẹ sọ pé ojú oorun náà ní tìlú jó yẹn. Allah. èèyàn sùn wọn lálàá òun lálàá pé òun dé èèyàn. òun ra mọ́tò fún nígbà tó bá ti yájú ìjẹ́ èèyàn lọ ìjẹ́ èèyàn rẹ̀ lọ tó bá ti yájú. Allah. bẹ́ẹ̀ lẹni tó dé èèyàn tí ọ̀nà ti ibi tó ti dè èèyàn mọ́ wọ́n bá idú pẹ́pọ̀ ẹgbẹ́ kan rí Sheikh Hasan Saruk mi ò lè dínà yẹn ẹ̀mọ iye ẹni tó dé èèyàn lára yẹn tí ó sì mọ iye mọ́ àmọ́ ẹ fún làbárì pé ń ṣe kámò lọ́wọ́ ni tí ó padà bàjẹ́ kọjá bí ti bẹ̀rẹ̀ kámọ̀ rẹ̀ yóò padà mọ́ ò ṣeun kámọ̀ rẹ̀ yóò padà mọ́ ò sáwọn bàbá yìí gọ̀ ni wọ́n gọ̀ náà wọ́n kú ò látòdì ìdílé wọn ẹ dákun ẹ má bínú ẹ jẹ́ ìyá bẹ̀ ṣé kò sí jẹ́ èèyàn ní ìní kó tó lọ bẹ̀ wọn. odidi ọ̀rọ̀ ni bàbá tó bí bàbá wa àfáà ni wọn tí èsì ànàgàrí bàbá wa tó sọ̀tọ̀ fún wa tabajò mo wá lọ ilé àfáà Ádámà mo wá padà sọ́dọ̀ alájí àgbà mo wá ṣe báyìí mo ṣe báyìí ẹ dákun jẹ́ wá bí wọn náà sálùbáríkà náà jáde. ومن وها ليس بإنسان ولكن من لم يقي التاريخ في صدره. wọ́n béèrè ọ̀rọ̀ àwọn tó bí ọ onígbà èmi ò jókòó ti dádì náà ẹ̀yin dádì ti bàjẹ́. ليس بإنسان. ẹ̀yin dádì ò dá nìyẹn náà. ولكن. èsè èèyàn ò tún wá ní làákàyè. من لم يقي التاريخ في صدره. àìjókòó ti bàbá rẹ lójú wọn sọ pé ilẹ̀ ẹbí ẹ kọ́lé sí ìwọ̀n ya yín. ومن وها. bàbá àgbà wọ́n ti sọ fáwọn ọmọ nílé ìsìpẹ̀tọ̀ ká tó lè fún mọ́gàjì ẹ̀tọ́ ọ̀bọ̀ àwọn náà wọ́n sì nílé. àmọ́ ṣe bí wọ́n lọ kàwé wọ́n gba dókítà wọ́n gba lọ́ọ̀yà wọ́n gba ọgbọ bẹ́ẹ̀ wọ́n wá láyé àwọn bàbá àwọn irun ẹ wá padà dé ẹ dọ̀mọ àjòjì náà ni. Allah.
tó bá ti dáa fún ọtọ láyé àwọn tó bí ò dáa mọ́ tiẹ̀ náà padà ní dáa wọ́n yà tá àlàmú náà lẹ́yìn kálukú lọ kéwòn nísì kálukú kọ́ mímọ́ àmọ́ wọ́n láyà àmàlú nàbí. táàbí ṣiṣẹ́ ni. Allah. kálukú yẹrẹ wo chẹ́kì ara rẹ̀ hasib nafsa. qabla an tu'azzab. wọ́n náà chẹ́kì ara rẹ̀ pé bí mo ṣe ń lò yìí ṣé máa lọ́la ṣé máa lọ́la ẹ dákun ẹ jẹ́ n ṣàdúà àdúà ló kù mọ wọn wájú bàbá àsìkò tá a sì wà yìí àsìkò táwọn àgbàlagbà máa ń pè ní tó bá dèrè wò yìí ara àdánù tá a pa nù àmọ́jú no bo dèdè wò yìí àwọn dèdè ilé yìí wọ́n lọ́dún sára ilé yìí olúwa o náà mọ̀ tìlẹ̀ oyún. àwọn ojú ni wọ́n ti sùn yìí ìtàkọ́kọ́ ti sùn. wàgárà ti nujú. gbogbo tí ń pèrè níràwọ̀ sánmà náà ti wọlé. wọ́n ti mùlùkù wọlé àbúyá. wọn bí baba ńlá ń tọ̀hún da tí ó lóun fẹ́ wọlé sùn lálẹ́ tí ò wá ní tilẹ̀kùn ẹnu ọ̀nà rẹ̀ ó kálukú ti ti tiẹ̀. àsìkò òun ni wọ́n sọ no lọ́ngọ́gù. oní dókítà ti ní máa lògùn kí n sùn. oní dókítà ni wọ́n máa lògùn. kóhun sòrò sùn. báwọn bàbá òsín ta náà wọ́n wà lérí àdúrà. ẹ dákun níparí mo fẹ́ jòkó lẹ̀. kí lẹ́lẹ́ kẹta. ọ̀dà wáyé yá sàdúà. Hayyakum Allah. gbogbo ẹja tẹ́wọ́ wa ó dá wa lójú báwọ̀ dá. wa in kuntu lam usin. gbogbo ń tẹ̀yàn máa sọ pé eléyìí yìí sọ́ọ̀sì dá báyìí àwọ̀ ọ̀dà. in kuntu lam usin. gbogbo ń tẹ̀yàn ọmọ eléyàn ṣe àwọn tó bí wọ orí mọ́tò gùn àwa sì ń gùn. wa in kuntu lam usin. bọ́kàlẹ́ bá ń sọ fún ni pé sẹ́yìn wà láwọn eléyìí wọ́n yẹ kó kí gbogbo ọ̀nà tí wọ́n fi ṣe fáàrí làwọn tó bí wọ́n fi ṣe fáàrí wọ́n ṣe. in kuntu lam usin. níjọ́ títà jùlọ àdábì ń bẹ lọ́la àwọn tó lè kọ̀ǹtró tí ó sì rẹ̀ sí kọ̀ọ̀rá. in kuntu lam usin. bàbá alájà àgbà dé lásìkò tí wọ́n lè máa kọ̀ǹtró pé ó yá mọ́tò bíi méje mọ̀ fẹ́ gun ògùn. in kuntu lam usin. àrùn ọmọ kéwù tó ní alájà àgbà jẹ́ nkọ́lé ẹja wo ìka tó kọ́ bàbá ni mi ò fẹ́. in kuntu lam usin. ààrẹ ni tí ó ní bàbá ẹjẹ máa gbé ń tíráfù bàbá ní ẹjẹ ìjòkó tí ń tàfà mí ní ìjòkó tì. wa in kuntu lam usin. báwọ̀ bá wa dà. fa innahu muhsinun. wọ́n tá a dà kọ̀ wọ̀nyí báwọn jìyà nítorí kò ní o lè dà. innahu muhsinun. ẹ báwọn fira wọn jẹ ìyà ṣé hasan bá a débi tọ́ ẹ kó fi tọ́lọ́hún lẹ̀ wọ́n wá ní mo ti wọlé ọlọ́run ẹ jẹ́ pé ẹ bẹ́ẹ̀ lọ́rọ̀ kọ́lá ojú sí hasan ó ló ti hàn sí mi gbangba ìgbẹ́ kí ni wọ́n ládùn wí. zoharali fi azihili awani bi anaka khalifatu tijani. ẹ mú lọ́wọ́ bẹ́ẹ̀. bí sẹ́wù ti wá gbọ́ tó tó sì fi dáhùn lójú sẹ́wù ò sẹ́fà rí bẹ́ẹ̀ tẹ́ kó mẹ́. ṣebí sẹ́wù sọ fẹ́ rọ ọlọ́run kan tí dààmú bá gbé báyìí múre sẹ́wù ní ebó sì kọjá. in kuntu lam usin fa innahu muhsinun. bàbá wa dán ọ lójú pé àwọ̀ yìí àláyé ẹ bá àwọn yẹn wọ́n jẹ ìyá nítorí kò ní o lè dá. fa innahu muhsinun. wọ́n ìdákẹ́ wọn la ilaha illallah. anta. wàláì jàláì àṣírí sẹ́wù sá púpọ̀ jù mo lè sọ. fa anta alladhi. àṣírí sẹ́wù sá tọ́ ẹ̀ kó fi sọ fún lásìkò tó dé wọn pé sùn àmọ́ wọn wò pé àtìbá tó wá ní ó sún yóò ní ìtò pàdé má bọ̀. anta ladayhi Imam mutafadila bitagbi ali dhanba ataitu kasiratan birahmatika amanu zaka mu'allila. bẹ́ẹ̀ bá bá a dé bẹ̀ lọ́dọ̀ àwọn bàbá. wọ́n fún kakuyudi. alikuyudu dókítà danjuma alikuyudu. báyìí alikuyudu èèkàn ní jẹ́ bẹ́ẹ̀ alikuyudu èèkàn àfàgbà àmọ̀ pé n bá lọ yẹn wọn kí wọ́n face challenges. abáni fúnkà. wà fúnkà kuyudi ya rahimu birahmatin wa atifu alayya ya tufu mujammala wa atifu alayya ya tufu mujammala muhlili muhlili. ṣé wàá gbà ń lọ ṣé ó ti já ní lọ ìràwọ̀ ṣé ó ti já ní òsùn. Ayyakumullah. àkùmọ̀sùn máa ọgọ̀ ọ̀dẹ̀ ni ọ́ ni wọ́n lẹ́nìkan kú àwọn ṣe bá ká àwọn ṣe òkú wàá mú tẹ̀sùn bá ní ìràwọ̀ tí wọ́n yẹn ò lọ ẹni ó fẹ́ bọ́ síbẹ̀ ti dúró afáàní mú ní hílí. mo ní hílí wàhábálì wàhábùlì múlíkà kúlì wálì kan. wọn náà fà gbà lọ òòrìjọ́ tálájà àgbà ti bẹ̀rẹ̀ ni ọmọ pé wọ́n àfa rẹ bọ́ sí lọ́rùn. múlíkà kúlì wálì kan. àfa rẹ kó ọ̀nsáré lọ kówó nulẹ̀ rẹ̀ tí ó bàjẹ́ jìnnà. múlíkà kúlì wálì kan. tíra táwọn afáwọn máa ń sá ni tíra lóru kó wọ́n ń sá ni ìsì ní òsín bẹ́ẹ̀
mulika kulli waliyika. ẹlòmíì lọ́dún tíra sílẹ̀ àmọ́ àlùbáríkà ti ń jẹ́ òsín bẹ́ẹ̀. wa mulika kulli waliyika fanta. ọmọ mi ṣe wàhálà mẹ́kàlí púpọ̀ níjọ́ tó ti wá ń sa òrùkẹ́ ọ̀jẹ́ ni ìsìn ní àwọn tó ní òsí lára rẹ ni gbogbo ẹni tí ó wà rí ìsìn ní lójókòó yìí bí ṣé azani bá fún ọ ṣẹ́ bọ́ọ̀ bá ti rí ọ̀nà àwọn eléyìí ò lè kò ní jẹ́. ala kulli khalqin aidika li adili imtila. wọ́n ní bàbá ẹnìkan ṣiṣẹ́ ọwọ́ àṣọ ọmọ rẹ̀ ọmọ wọn rẹ̀ bàbá ló ní ọmọ wọn rẹ̀ yẹn. ala kulli khalqin aidika li adili imtila. jáde akọ àwọn wọn ni òru lóru yìí bàbá ti ń dá akọ wọn má bọ̀ síra rẹ̀ wọ́n náà máa béèrè pé bò láyé rẹ̀ ò ti ní parẹ́. rahmatulahi. ala siyahina nawila ọmọ bí ọ̀dà ti hẹ́. níbi tó ti bẹ̀rẹ̀ ọlọ́pàá.